lásìkò yìí gbogbo ibi tí ẹ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, jẹ́ kí a gbàdúrà. Bàbá wa olùfẹ́ wa, àwọn agbẹ́yìnga fún àánú àti ojú rere ńlá láti arígbà fún oore ọ̀fẹ́ láti tún rí ọjọ́rú mìíràn nínú oṣù kẹjọ. A gbàdúrà wípé owó ọmọ, ìbùkún, ìtẹ̀síwájú, àṣeyọrí àti ìlera ńlá yóò rú wá fún wa lénìí ní orúkọ Jésù. Ọ̀rọ̀ tẹ́ ò sì gbọ́ lénìí, a ó jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà, kò sì nílò òdì sí wa ní ọjọ́ ìdájọ́, nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ ẹni ọjọ́rú 20 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé ó lè kún sí apá kẹta, ó lè kún sí apá kẹta. A mú àkọ́sórí wa nínú ìwé orin Dáfídì orí 42 ẹsẹ̀ 7. Ìwé orin Dáfídì orí 42 ẹsẹ̀ 7. Ibú omi ń pe ibú omi nípa ihò omi sísàn rẹ̀ gbogbo rírú omi àti bíbì omi rẹ̀ bò mí mọ́lẹ̀. Nígbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé ìṣe àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 23. Ìṣe àwọn àpọ́stélì orí 4 ẹsẹ̀ 21 títí dé ẹsẹ̀ 23. Nígbà tí wọ́n gbàdúrà tán, ibi tí wọ́n gbé péjọpọ̀ sì mì tìtì, gbogbo wọn sì kún fún ẹ̀mí mímọ́, wọ́n sì fi ìgboyà sọ ọ̀rọ̀ Ọlọ́run. Ìjọ àwọn tí ó gbàgbọ́ sì wà ní ọ̀kọ̀ọ̀kan àti inú kan. Kò sì sí ẹnìkan tí ó pe ohun kan nínú ohun ìní rẹ̀ ní ti ara rẹ̀ mọ́ o, ṣùgbọ́n gbogbo wọn ní gbogbo nǹkan ṣọ̀kan. Agbára ńlá ni àwọn àpọ́sítélì sì fi ń jẹ́rìí àjíǹde Jésù Olúwa. Oore ọ̀fẹ́ púpọ̀ sì wà lórí gbogbo wọn. Wàyí ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní ẹni ọjọ́rú o. Lónìí mo máa parí ẹ̀kọ́ yìí nípa sísọ̀rọ̀ lórí ìtẹ̀ba. Àtẹ́gùn tí a fọ́n pamọ́ sínú táyà ó máa ń yàtọ̀ sí ara wọn ní ìbámu pẹ̀lú ẹrù tí ọ̀kọ̀ọ̀kan bá yẹ kí ó gbé. Fún àpẹẹrẹ, afẹ́fẹ́ tó wà nínú táyà kẹ̀kẹ́ ó yàtọ̀ sí ti táyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ o. Afẹ́fẹ́ tí a fọ́n sínú táyà méjèèjì, afẹ́fẹ́ ni méjèèjì o, ṣùgbọ́n àpò afẹ́fẹ́ tí a fi kún táyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ó pọ̀ ju ti táyà kẹ̀kẹ́ lọ. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé ìwúwo tí táyà ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ṣe tó fẹ́ ṣàkóso ó pọ̀ ju ti táyà kẹ̀kẹ́ lọ. Àwọn táyà ọkọ̀ òfurufú wọ́n fẹ́ẹ́ dàbí táyà ọkọ̀ àjàgbé ńlá, àmọ́ ṣá àtẹ́gùn tó wà nínú wọn yàtọ̀. Èyí rí bẹ́ẹ̀ nítorí pé ọkọ̀ òfurufú wúwo, àti pé nígbà tí ó bá balẹ̀, àwọn táyà rẹ̀ gbọ́dọ̀ le láti gbé ìwúwo rẹ̀. Bí o bá dín afẹ́fẹ́ nínú táyà ọkọ̀ òfurufú kù, tí o bá dínkù bí ọkọ̀ àjàgbé, ọkọ̀ òfurufú náà ó lè dànù o bí o bá ṣe ń balẹ̀. Bí ohun tí o bá fẹ́ ṣe fún Ọlọ́run bá ṣe pàtàkì tó ni yóò sọ iye bí wàá ṣe wà tí wàá wá ọ̀nà fún ìfàmì òróró yàn tó láti kún ọ. Èyí kò sì ní í ṣe pẹ̀lú àwọn àkọlé, ṣùgbọ́n nípa ipá tí o fẹ́ fún Ọlọ́run nínú ayé rẹ. Àwọn ohun tí onígbàgbọ́ kan yóò ṣe fún Ọlọ́run kódà lórí àkọlé rẹ̀ nínú ìjọ. Ọ̀pọ̀ àwọn bíṣọ̀bù kan ni kò lè dá ìlú kékeré gbà lọ́wọ́ èṣù. Bẹ́ẹ̀ sì ni a ní àwọn onígbàgbọ́ tó jẹ́ wípé wọ́n lè dorí orílẹ̀-èdè kodò fún Ọlọ́run. Nígbà tí o bá di ọ̀rọ̀ ṣíṣe àwọn iṣẹ́ ńlá, àti nínú ìjọba Ọlọ́run, ó ṣe pàtàkì ní iye ìfàmì òróró yàn tí onígbàgbọ́ bá ní. Ọlọ́run kò lè ṣe iṣẹ́ ìyanu tàbí tú àwọn orílẹ̀-èdè sílẹ̀ lọ́wọ́ òkùnkùn láti ọwọ́ àwọn onígbàgbọ́ tí wọn kò ní ìfàmì òróró yàn tí ó péye, ṣùgbọ́n tí ìfàmì òróró yàn wọn tí ó kéré jọjọ. Lóòótọ́ ni mo wí fún yín, ẹni tí ó bá gbà mí gbọ́, iṣẹ́ tí èmi ṣe ni òun yóò ṣe pẹ̀lú. Iṣẹ́ tí ó tóbi ju wọ̀nyí lọ ni yóò ṣe, nítorí tí èmi ń lọ sọ́dọ̀ bàbá mi. Ìwé Jòhánù orí 14 ẹsẹ̀ 12. Tí o fẹ́ ṣe àwọn iṣẹ́ ńlá gẹ́gẹ́ bí Jésù ti sọ nígbà tí ó ń lọ,
o gbọ́dọ̀ kún fún ẹ̀mí mímọ́ àti ìfàmì òróró yàn dé ìpele kan tó ga jùlọ. Bí o bá fẹ́ ṣe iṣẹ́ tó nínú ìjọba Ọlọ́run ni yóò sọ ìpinnu iye ìfàmì òróró yàn tí ìwọ yóò fẹ́. Olùfẹ́, wá ọ̀nà láti kún fún ìfàmì òróró yàn kí o bá lè fa àwọn ìsọjí ńlá ní gbogbo àwọn agbègbè rẹ̀, ìbílẹ̀, orílẹ̀-èdè àti gbogbo àgbálá ayé. Bí Jésù ti lọ káàkiri láti ṣe rere pẹ̀lú ìfàmì òróró yàn rẹ̀. Àní Jésù Kristi ti Násárẹ́tì, gẹ́gẹ́ bí Ọlọ́run ti fi ẹ̀mí mímọ́ àti agbára lé e lórí, tí ó dá lé e lórí, ẹni tí ó ń kiri ṣoore, tí ó sì ń ṣe ìmúláradá gbogbo àwọn tí èṣù sì ń pọ́n lójú nítorí Ọlọ́run wà pẹ̀lú rẹ̀. Ìwé àwọn ìṣe àwọn àpọ́stélì orí 10 ẹsẹ̀ 42. Mo gbàdúrà pé Ọlọ́run yóò kún ọ sí i pẹ̀lú ìfàmì òróró yàn rẹ̀ kí o bá lè ní ipa lórí ayé pẹ̀lú ìyìn rere, kí o sì bá lè gba ọ̀pọ̀ àwọn ilẹ̀ fún ìjọba rẹ̀ ní orúkọ Jésù. Àmín. Kókó ọ̀rọ̀ ìṣe: wá ọ̀nà láti kún pẹ̀lú ìfàmì òróró yàn tó pọ̀ sí kí o bá lè ṣe àwọn ohun ńlá jùlọ nínú ìjọba Ọlọ́run. Ẹ̀já sọ pé bàbá mi, ẹ dá ìfàmì òróró yàn tó pọ̀ lé mi lórí kí n sì lè gba orílẹ̀-èdè àgbáyé fún yín. Ọlọ́run yóò sì fún wa ní ìfàmì òróró yàn tí a nílò láti gba gbogbo àgbáyé fún Jésù ní orúkọ Jésù. Àmín. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi o. Ẹ máa bá mi like, ẹ máa share, ẹ máa comment nípa kí àwọn ènìyàn kan lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.